ní ọ̀nà àti dáàbòbò àwọn tí èèyàn fi ọgbọ́n tiẹ̀ ṣe tàbí òye tí a ń pè ní intellectual rights. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti gbé òfin kalẹ̀ tí ó ń rí sí dídáàbòbò àwọn ohun òye àti ọgbọ́n àtinúdá àwọn kan ní ọ̀nà àti rí wípé àwọn ẹlòmíì tí kò tiẹ̀ mọ̀ nípa àwọn kan yìí kò ní ẹ̀tọ́ sí tàbí dun àwọn ẹni ní àwọn ẹ̀tọ́ tí wọ́n lẹ́tọ̀ọ́ sí lábẹ́ àwọn tí wọ́n fi ọgbọ́n orí wọn ṣe. Eléyìí tó wá gbajúmọ̀ nípa ohun tí mò ń sọ yìí, òun ni tí a ń pè ní intellectual property law, ìyẹn òfin tí ó ń rí sí àwọn ọgbọ́n àti òye àtinúdá àwọn èèyàn kan tí wọ́n fi ṣẹ̀dá àwọn ohun kan, àti tí a lè pè ní copyright act, ìyẹn òfin tí ó ń rí sí lílò àti mímú àwọn tí ó jẹ́ ti ohun ìní àbí ohun tí àwọn kan fi ọgbọ́n àti ọpọlọ wọn gbé kalẹ̀ àbí ṣẹ̀dá. Lábala yìí, òun ni mo ti wá fẹ́ yànnàná kankan tó ṣe kókó, òun ni pé n tí à ń pè ní photocopy, òun náà jẹ́ n tí ó lòdì sí òfin tí ó rí sí dídáàbòbò àwọn tí àwọn kan fi ọpọlọ àti ọgbọ́n inú wọn gbé kalẹ̀ ní ti kíkọ, ìyẹn tá à ń pè ní documentary evidence àbí documentary materials bí ìwé àti àwọn nǹkan míì tó jọmọ́ eléyìí. Àwọn tí wọ́n wá ń ṣe àwọn nǹkan yìí, ìyẹn ni pé téèyàn bá mú tó lọ ṣe photocopy kalẹ̀ àbí ó ṣe àwọn tó jẹ mọ́ ẹ̀dà àwọn ìwé kan tí ẹnìkan kọ, ó jẹ́ ohun tí ó burú jáì lábẹ́ òfin tí ó ń rí sí àti dáàbòbò àwọn ọgbọ́n àti òye tí àwọn kan ṣe tí mo ti dárúkọ tí ṣe copyright act, ìyẹn fún àwọn tí ó jẹ mọ́ kíkọ àti àwọn tí ó jẹ mọ́ àkọsílẹ̀ tí àwọn kan ti kọ. Èyí ni wípé n tí ò ní mú di ọ̀ràn kí èèyàn ṣe photocopy tàbí ká pè ní ohun tí ó kùnà ká mọ̀ pé lọ́ràn, torí wípé ọ̀ràn jẹ́ ìta lè pè ní offence. Òun ni wípé kí ènìyàn kó mú irú ìwé tàbí àwọn àkọsílẹ̀ kan tí ẹnìkan ti ṣe tó fi ọgbọ́n àti òye inú tiẹ̀ ṣe, kí ó wá ṣe abala kan nínú àwọn nǹkan yìí, ṣùgbọ́n tí kò ṣe gbogbo ẹ̀ lódindi, kì í ṣe ọ̀ràn náà, kò sì tíì di ẹ̀ṣẹ̀ fún irú ẹni bẹ́ẹ̀ títí tí ẹni yẹn ó fi ṣe gbogbo odidi ìwé kan pátápátá. Kí ènìyàn kó ṣe gbogbo odidi ìwé tẹ́nìkan ti ṣe tẹ́lẹ̀, kóun wá mú gbogbo ẹ̀ kó ṣe gbogbo ẹ̀, ẹ̀dá gbogbo odidi ìwé yẹn tán yányán, ó ti jẹ́ ohun tí òfin kùnnú sí. Ìtumọ̀ èyí sì ni pé ẹni tó ṣe ìwé yìí lè pe irúfẹ́ ẹni bẹ́ẹ̀ lẹ́jọ́, kì í ṣọ̀ràn, it's not a criminal offence, àmọ́ ẹni tó ṣe ìwé yìí lè pe ẹni yẹn lẹ́jọ́ lórí wípé ó ṣe ẹ̀dá ohun tí òun fi ọgbọ́n àti òye inú òun ṣe jáde. Èyí ni wípé gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣe irú nǹkan yìí, ó ti tẹ ẹ̀tọ́ ẹni tí ó ṣe àwọn ohun tí a pè ní àkọsílẹ̀ yìí mọ́lẹ̀. Eléyìí bákan náà ó tún jẹ́ ohun tí ó tún lọ lábala ti àwọn ohun tí ènìyàn fi ọgbọ́n àti òye inú rẹ̀ ṣe nípa ti ìmọ̀ ẹ̀rọ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì tí a ń pè ní technology. Bóyá ẹnìkan fi ọgbọ́n àti òye rẹ̀ ṣe ohun kékeré kan tí a lè pè ní bóyá bí kọ̀ǹpútà àbí rédíò, kí ẹlòmíì ó mú àwọn nǹkan yìí kó lọ ṣe tàbí kó mú nǹkan yìí kó lọ tà jáde, ó jẹ́ kíkùnà sófin lábẹ́ section 17, ìyẹn òfin tí ó ń rí sí gbígbógun ti àti dídáàbòbò ohun tí àwọn kan fi òye àti ọgbọ́n inú wọn ṣe, ìyẹn copyright act ti ọdún 2022. Tí ènìyàn kan bá ṣe ohun kan tí ó fi ọgbọ́n àti òye rẹ̀ ṣe ní ohun tí ó jẹ́ kíkọ sílẹ̀ tàbí àwọn àkọsílẹ̀ kan tí ó wá lọ sí ẹ̀dá rẹ̀, tàbí tí ẹni tó ṣe àwọn àkọsílẹ̀ yìí padà ta àwọn nǹkan tí ó ṣe yìí fún ẹlòmíì. Lápẹẹrẹ, èèyàn lè ṣe àwọn ohun amúlérẹwà tí à ń pè ní painting, àwọn àwòrán amúlérẹwà tí ó sì gbé sára gànná ní inú ilé, ìyẹn nígbà tó ti rà lọ́dọ̀ ẹnìkan. Nígbà tí ó ti rà yìí tí ó sì gbé sí ara gànná, lóòótọ́ ni ó ti di tiẹ̀,
àmọ́ nígbàkúùgbà tí irúfẹ́ ẹni yìí bá wò pé òun kò nílò àwọn àwòrán yìí mọ́ tí ó sì tà fún ẹlòmíì, ṣùgbọ́n tó tà ní iye tó yàtọ̀ sí iye tó rà lọ́wọ́ ẹni tó fi ọgbọ́n àti òye inú rẹ̀ ṣe tó tà fún, ẹni tó ṣe nǹkan yìí tó jẹ́ ẹni tó tà fún ní ẹ̀tọ́ sí owó tí ó bá gbà nípa títún nǹkan yìí tà ní déédé owó tó fi yàtọ̀ sí ohun tí òun tà fún nígbà tó tà. Ǹjẹ́ ẹ rí àwọn kankan àbí kejì mọ́ láàrin tí mo sọ yìí? Àbí kí ni tẹ́yin náà mọ̀ nípa àwọn ohun òye àtinúdá tàbí tí àwọn kan fi ọpọlọ wọn gbé kalẹ̀ tí àwọn ènìyàn sì tẹ̀lójú mọ́lẹ̀? Ẹ jẹ́ kí n mọ̀ lábala àríwísí. Ẹ má gbàgbé láti bá mi pín fọ́nrán yìí ká, ẹ bá mi fẹ́ràn rẹ̀, kí ẹ sì máa tẹ̀lé ìkànnì yìí. Ẹ ṣeun.